Oh shit! Ọmọró. Bàbá mo ní bàbá ẹ káàbọ̀. Ṣé dáadáa ni? Bẹ́ẹ̀ ni bàbá. Ṣó wà pa? Ọmọ o ti fẹ́ pa àwọn ẹran yìí ni. No bàbá mi fẹ́ lọ bẹ́ẹ̀ kitchen ni. Bàbá kí ló ṣẹlẹ̀? Kódà. Bàbá kí ló dé? Ọmọ bó ṣe ń ṣe ẹ̀rọ kó fẹ́ pa wọn ni wọ́n máa ṣe pé ní ẹ̀. Bàbá mi mọ. Inú tí wọ́n bú kó bá ṣe wá. Mi mọ wọn. Lọ fa wọ́ra wọn lórí kò ní kánjọ́ kan má bínú. Wọ́ra wọn lórí. No. Ẹjọ́ wọ́n bẹ́ẹ̀ lu ọ̀rẹ́ títì. Dọ̀bálẹ̀ fún wọn. Wọ́n ti gbọ́ nìyẹn. Wọ́n ti gbọ́. Má lọ. Kódà wọ́n ló kó fẹ́ pa àwọn ẹni kò sẹ́ tó fẹ́ kú. Ọmọ ìwọ ó yẹ kó jẹ́kì gbogbo yẹn lọ. Bàbá mi mọ. Okay, shop knock. Our mumu not too much. Pẹ̀lẹ́, ẹ má bínú ṣe tán. No. Ẹ má bínú. Mi gbé mugun. Ọdẹ. Ó lẹ lóhùn já kutukutu kó já kọ̀ọ̀kan. Kò tán síbẹ̀ o. Kò tán síbẹ̀. Nǹkan tó kù sí òun ni wípé Ẹ bá wa. kó bá wa share, ẹ bá wa like ẹ wá bá wa follow. Kẹ́tù á ṣe kí ni ẹ tún bá wa post ẹ̀ ṣé ó ti ṣe tó ti yé yín bẹ́ẹ̀ tó bá dẹ̀ wù ẹ́ kó má follow ẹ̀ tó bá ti bí wọ̀dà àwọn kan má follow tó bá wù ẹ́ kó má share kan má post ẹ̀. orí ẹ̀ lógo wa mi o. òun ni o kò ń ṣe mi o. No, bàbá ni mi. ẹ ní bàbá ẹ wo. Bàbá ẹ̀yin ni. ní kí ni. Ẹ̀yin ni bàbá jà. èmi ò bú yín o. Ẹ bá bínú àwọn kan. ẹ jọ̀ọ́. Ṣeré ni o. I love everybody all. Love you all. ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ bá wa like ẹ follow up Thanks. ẹ bá wa ṣe gbogbo everything. Thank you. I love you all.